torí nínú èdè Yorùbá Èkó fúnra ẹ̀ lédè tiẹ̀ Àwórì fúnra ẹ̀ ní tiẹ̀ Ọ̀yọ́ ní tiẹ̀ Ìjẹ̀ṣà ní tiẹ̀ Ẹ̀gbádò ní tiẹ̀ Oǹdó ní tiẹ̀ abẹ́ẹ̀kọ́ kódà Ọ̀yọ́ ní tiẹ̀ Ilé-Ifẹ̀ ní tiẹ̀ kódà Ìsẹ́yìn ní tiẹ̀ Ìlọrin ní tiẹ̀ ọ̀rọ̀ báyìí àwọn Ṣakí náà tó wá ní tiwọn lédè Yorùbá náà ni o bọ́ wá gbọ́ ìlú tèkó ń bí bọ́ bá sọ Èkó ń bí tó ti yẹ nísìnyí ọkọ̀ọ̀kọ̀ bá nǹkan jẹ́ lára rẹ̀ nínú ahọ́n rẹ̀ ọba ahọ́n rẹ̀ jẹ́ lórí irọ́ tó mọ̀ sí r tó yẹ nísìnyí o ní bọ́ bá máa pe r ọkọ̀ aru torí ìgbà tí mi wọ́n tí mi wá débi gbádìgà jọra ìgbà tí máa débẹ̀ bá ní kọ̀ọ̀kan ká rí ọ̀rẹ́ mi nínú Dawson Shaggy ni mi bá ní ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi nígbà tó wá lọ bá ọ̀rẹ́ mi wá lọ sí Shaggy mo wá rọra wọnú mọ́tò ọ̀rẹ́ mi tí wọ́n pè ní Dawson Shaggy ó wá ṣe ìtẹ́yìn ìmùmí dé Ìṣẹ́gì àwọn ní Ìṣẹ́gì náà 3 o'clock. Nínú Ìjẹ̀ṣà bá dùn àfà bọ́ bá gbé pijó sójú ọ̀nà ọgbà ọkọ̀ ló pijó àwé ó lúná lúwájú ó lúná lẹ́yìn bẹ̀rẹ̀ kíbi tó gbẹ́lẹ̀ kan mọ̀ tí dẹ́lúṣà ẹ̀ ṣe tulẹ̀ Ìjẹ̀ṣà ní èrè. ìlà òkè bẹ̀rọ̀ alẹ́kọ̀ọ́ mo tẹ̀kẹ́ bẹ̀rọ̀. Bàbá wa dé Ìjẹ̀bú lébi ọmọ kí dàbí ṣe náà yìí. Sídẹ̀mí fọ ọrẹ fọ iye rẹ̀ yàtọ̀ ìwé mọ̀ fọ ọmọ yákẹ́lẹ́ àbíọ̀jẹ́ náà yìí. Kí dàbí ṣe wẹ́ Ìjẹ̀bú nù. Ọba fẹ́ sọ Ìjẹ̀bú wọ́n sábà lọ ránṣẹ́ sí 4 àti 9. Ṣé mi sọ ọrẹ fọ náà yìí? Ọ̀rọ̀ báyìí Ìjẹ̀bú nù. Àwọn kan tó ní iye wa ọgbọ̀n kénà ohun ìdúnni ọlọ́ọ̀kẹ́ ìlà ìrò òfin ní ìyàbú fún lóun nípa àwọn àkéjẹba àwọn tí iye wa nù bọ́bá tó wá bọ́ sókè Ògùn lọ́wọ́ ọlọ́yẹ̀jẹ̀ akéríire àmà ní jẹ́rí ibú jẹ́rí ẹnìkan kẹwàá àfọ̀rọ̀ ní gúnbì kẹjọ bí jọjọ pé. Alimtubi Allah jalla jalaluhu. Ìlàhú kẹbìrò. Ìlàhú kẹbìrò. Khaliqu mutakabbiru. Àfá kan tó rí Ọlọ́run fín ó wá wo Ọlọ́run títí ó ní Àlémọ́tù. Ó ní Ọlọ́run o mo mà dúpẹ́ fún ọ. Àlémọ́tù. Ó ní mo mà dúpẹ́ mo mà mọ ìwọ Ọlọ́run. Pé ìwọ Ọlọ́run dájúdájú ìwọ Ọlọ́run. Jalla jalaluhu. Ọba tí ò lópin tí ò níbẹ̀rẹ̀ àmọ́ ibi tó ti wá nìwọ Ọlọ́run. Allah. Ìlàhú kẹbìrò. Khaliqu mutakabbiru. Ìgbà Ọlọ́run ó sì mú mi kò jẹ́ bàbá mi ọpẹ́ láyé. Bàbá mi ọpẹ́ láyé. Gbọ́dùn mi lẹ́nu. Àsìkò tó yẹ kí bàbá mi ọmọ jẹun mi lọ́ba fòṣẹ́lẹ̀ làwọn àjẹ́ bá pa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pa bàbá mi ni. Ọdún wo ni wọ́n pa wọ́n ní ìyá 2020. Kọ̀pẹ́ ń èjá lẹ́nu ọmọ tí bàbá mi fi kú. Bàbá mi lò 147 years láyé. Àjẹ́ ló pa. Khaliqu mutakabbiru. Ìlàhú kẹbìrò. Khaliqu mutakabbiru. Àbá yìí wọ́n wù Ọlọ́run títí ṣò. Jalla jalla. Ó ní wọ́n Ọlọ́run ó lọ mà tóbi púpọ̀, ó tóbi púpọ̀. Jalla jalaluhu. Ọba tó jẹ́ pé àárín òun ta lè fi wọ́n ọba jálajàla ẹwọ àwọn èèyàn. Wọ́n ní wọ́n máa pe nìkan jálajàla. Ọlọ́run bá rò pọ̀ mọ́ èèyàn tó bá kónú èèyàn tán. Afábìlà TV, ẹ̀yin ó máa wò ó rádaràda, ẹ máa wò ó jálajàla, òun sì máa gbádùn tiẹ̀. Tọ́lọ́run bá kó sí yẹn lára, ibẹ̀ ni jìnnù ti wá lè jìnnà. Ọwọ́ àlìjẹ́ náà, ọjọ́ tó wà àlìjẹ́ náà, ọgbọ́n kéèyàn kàṣọ lọ́bẹ̀. Èèyàn kẹrù lọ́bẹ̀. Ó ní kó kan lọ́bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́run bá wọlé sí lára fà. Bọ́lọ́run bá wọlé sí yẹn lára àìfẹ́ ni, kò sẹ́ni tí fẹ́rù ẹ̀ ni. Bọ́lọ́run bá wọlé sí yẹn lára yóò bù nírun. Má kírun mọ́, ó kírun ẹ̀mí Ọlọ́run ti gbà. Kódà ò gbọ́dọ̀ gba àwẹ̀. Àtàwẹ̀ rẹ àti gbígbà rẹ̀ mo fún ọ. Bọ́ ọba wá wò ṣùṣù bọ́ ọba páyàn bẹ́yẹn bá rí ọfín
kò sádájọ́ kò sí kóòtù tí wọ́n gbé ọ lọ. Gbogbo ń tọ́ ọba wá jẹ láyé rẹ̀ yóò sì máa bá ọ láàmú. Ara rẹ̀ ó sì máa jọ̀lọ̀. Bó tútù bá mú àwọn ọlọ́run àárò ooru mọ́nú òtútù tiẹ̀ kò ní wọ́rì ẹ̀. Ilẹ̀ yìí ń pè ní wèrè. Jálajálá. Àyẹ̀lẹ̀ bàbá wa wọṣọ jálajàlá. Bẹ́ẹ̀ bá ń na wèrè báyìí inú rẹ̀ sì máa yóò sì tó máa rẹ́rìn sí ẹ kó fi ìyà jẹra rẹ̀ ni. Torí bá ọba lù ú báyìí ibi tí yún lẹ́gbàá rẹ̀ ó máa bà bíbà tí ń bá ń bà báyìí. Ibi tí bá yún lẹ́gbàá máa bà lọ́wọ́ máa dùn mọ́ ní ètò máa rẹ́rìn. Bọ́lá bá fẹ́ dùn ojú ní ọba bàbá ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá yún ara tó bá dé stage kan tó bá fi kánná tó bá fẹ́ kọjú yóò kó ti tó yọjà gbé mọ́ ọ. Bọ́ bá kọ́kọ́ lu èrè yóò bá fi ọ̀rẹ́ rìn ni. Bọ́ bá ti wá ń dùn bí ẹ̀ tó ti mú ìdùnnú yóò bá sá fún ọ. Ìlà ń kẹ̀lé ẹ̀rọ Ìlà ó kẹ̀lé ẹ̀rọ ọ̀lẹ́kọ̀ mọ́tàkà. Ìlà ọlọ́ntẹ̀rí ni kẹ̀bírù ọba àgbàlagbà ni. Ìlà ń kẹ̀bírù ọ̀lẹ́kọ̀ mọ́tàkà bẹ̀rọ. Ọba tẹ̀wí ni ọba kọ́ọ̀lẹ́kọ̀ ọba adẹ́dá ni. Yóò ṣẹ̀dá èèyàn. Yóò forí síbi tó yẹ kórí ó gbé. Ẹsẹ̀ ọmọ àgbẹ̀ níbi tó yẹ kẹsẹ̀ wà. Yóò máa wá mú àwọn ìfun kọ̀ọ̀kan yóò sì máa sẹ̀tì ẹ̀. Àwọn irin orí àwọn nǹkan tó ń pè ní stress yóò sì máa mú gbogbo rẹ̀ yóò máa sẹ̀tì ẹ̀. Àbábìlà TV tó bá wá ṣe léyìí tán ó ní kọ́ọ̀lì kan ní mọ̀tàkàbẹ̀rù. Ọba adẹ́dà pé mo tó èmi ni mò ń dẹ̀dà mo tó. Ọwọ́ lọ́lọ́ wà bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ wò wọ́n náà bá ṣẹ̀dá wa tán. Nígbà tá a bá wà nínú ìyá wa, ọ̀nà méjì a máa jẹun, a sì máa yàgbẹ́, a sì máa tọ̀. A máa jẹun, bẹ́ẹ̀ni, a máa yàgbẹ́, a sì máa tọ̀ nínú ìyá wa. A sì ní fẹnu wa jẹun. A sì ní fi ìdí wa yàgbẹ́. Bẹ́ẹ̀ la obìnrin fa bẹ́ẹ̀ wa tọ̀. Ṣẹ́ni pé kọ́ọ̀lì kò mọ̀tàkàbẹ̀rù. Ibo la wá ti ń jẹun? À ń jẹun láti inú orí wa àwùjẹ wa báyìí. Ọlọ́run wọn là báyìí. Ibẹ̀ lọ́lọ́run ti máa pàṣẹ oúnjẹ sí wa nínú. Ní ó máa wá fi dé nínú inú wa lọ́hùn. Níbi ìdodo wa tẹ́sítẹ̀. Ibẹ̀ lọ́lọ́run máa gbà jáde. Ó rí i pé okùn méjì níbẹ̀ níbi ìdodo. Ìgbẹ́ ó máa gbà kẹ́ jáde. Ìtọ̀ ó máa gbà kẹ́ jáde. Nígbà tó bá wá bí wa sáyé gbàrà láyìí. Lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ní kí àmàlẹ́kà wọn fẹ́ ààrẹ orí wa orí yóò máa mílẹ̀ tó pe ibẹ̀ báyìí lọ́lọ́run ó di. Ìlà òun kẹ̀bẹ̀ rán. Ọba tó bẹ́ẹ̀. Ọ̀hún lọ́ba adẹ́dà tipátipá wà. Ìlà òun kẹ̀bẹ̀ rán. Bàbá la fẹ́ yin Ọlọ́run. Àbábìlà TV bàbá la fẹ́ yin Ọlọ́run. Ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí tí mo yí nù gbogbo èyí tí mo wí mo fi kí Ọlọ́run. Pọ̀ tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá pàdé ọlọ́pàá á kì í lówó abẹ́rẹ́ fún gbàm ẹlòmíràn ló wá báyìí. Ṣùgbọ́n Ọlọ́run ọwọ́ méjèèjì láfi kí Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar.